ẹ̀yẹn rí dà. tọ ẹni tí ìyá rẹ̀ ọ̀dáró òun náà dá nǹkan míì bí ráìsì bá wá ń pàkúta sẹ́nu alubára ni a ti wá gbọ́ bẹ́ẹ̀ bá wọ ìlú Ìlọrin lónìí tí bá ń bọ̀ láti airport direct ni ọmọ lọ sí Taiwo Road tí ọ̀nà tó straight wá bẹ́ẹ̀ tó neat tí bá wá dé Taiwo Road so kó wá béèrè pé òun lọ sí ilé olówó ọpọ́n ìdánpè nílé Olúgbọ́n Olúgbọ́n mẹ́rin níbẹ̀ nílẹ̀ Yorùbá o àkọ́kọ́ àgbà Olúgbọ́n nílẹ̀ Yorùbá òun náà ni Aláàfin Ọ̀yọ́ òun ni Ẹ̀gbọ́n onítẹ̀dé òfìtẹ́dé òun ni ẹ̀tàn bílẹ̀ Aláàfin Ọ̀yọ́ Olúgbọ́n ti ilé Ẹ̀gbọ́n òun lẹ́lẹ́kẹta èmi chief mamu Yorùbá èmi ni Olúgbọ́n ti Ìlọrin nídìílé wa so tí yẹn bá wá dé family house wa lónìí yóò wá rí tán kọ oríkì ilé wa síbẹ̀ tí a fi túmọ̀ ní pé oríkì tí wọ́n mọ̀ pé ìran Yorùbá sì nìkan ló ní oríkì nílẹ̀ Yorùbá àwa lọ́mọ Olúgbọ́n àgbé ọmọ Olúọba ọmọ Aládégbólú ọmọ Àkọlà tó ń bẹ Aláàfin ọmọ Onítẹ̀dé ọmọ Aláàfin Ọ̀yọ́ Kọ́lá ọmọ Àbáàjà Onítẹ̀dé tani ògbó là lọ́ọ̀rẹ́ ọmọ Olúgbọ́n sáàkín kárí ìjìnlẹ̀ àgbé ọmọ Olúgbọ́n sálásolo oríkì ilé wa tí wọ́n wọ family house wa lónìí oríkì ilé kọ̀ọ̀kan kàn níbẹ̀ tí ó túmọ̀ sí pé oríkì Yorùbá ní ìdílé wa ṣùgbọ́n mọ́tò wá bí Salamatu Usman Jiwa mother of Yorùbá land. Yorùbá ni torí wọ́n máa kí àwọn náà pé àwọn ọmọ ọlọ́fà àwọn ọmọ erin so erin wọn tó fi ń pè wọ́n ń jọ́nà ọmọ Aládérin àwọn Aládérin erin òun náà ni tí wọ́n fi ń pè wọ́n pé àwọn ọmọ Aládérin ni tí wọ́n fi ń pè ìyá mi ni so a sì dúpẹ́ fọlọ́run tán pé ìdílé bàbá Olúgbọ́n ìdílé ìyá ọmọ Aládérin tí wọ́n fi máa fi ń kì wọ́n a dúpẹ́ fọlọ́run èyí tó wá fà gbogbo tí ń jẹ́ ọmọ ìdílé Ọ̀yọ́ lápapọ̀ ní àgbáyé wọ́n wá fún mi recognition award ní ìlú Ọ̀yọ́ ipe o chief mamu Yorùbá o ẹbí kan náà ni wá o nílùú Ọ̀yọ́ Sheikh Abdulrahman Adua nígbà àti ìdílé wa yìí àtàṣà wa yìí nítorí sí pé ẹni tó bá jẹ́ chief mamu lẹ Yorùbá ìdílé bàbá Yorùbá ni ìdílé ìyá Yorùbá ni o so ìtumọ̀ sí pé wọ́n fún yàn ní pé àwọ́ọ̀dù pé ọmọ bíbí Yorùbá ni so gbogbo ẹ̀ wá pátá o ń bẹ nínú ìwé the book of Oòduà so the book of Oòduà ló kó gbogbo ètò. ẹ̀yin yan mi mo rí fọ́nrán yìí mo kàn ní kíkọ ṣe analysis kékeré nípa ẹ̀ torí ẹni tó wà ní fọ́nrán yìí jẹ́ ẹni tí mo fẹ́ràn púpọ̀ because a jọ belong sí movement kan náà ni which is Yorùbá nation èmi náà yan Yorùbá nation lèmi náà ṣe yẹ yín ó kọ́ ẹ pé nǹkan náà reservations tèmi nípa Yorùbá nation ni you understand but mo ṣe níwòye pé ọjọ́ kan ṣá àwa Yorùbá a máa gba Yorùbá nation bàbá yìí dẹ̀kẹ̀rẹ̀ wọ́n jẹ́ ẹni tó yẹ pé wọ́n wà very very active gan nínú struggle nínú movement yẹn is a very very active Yorùbá nation advocate mo dey like wọn gan inú mi tí wàá dùn pé gẹ́gẹ́ bó ṣe sọnù fọ́nrán yìí ọmọ ilẹ̀ Kóòtù Òjìrì ni wọ́n original ni wọ́n both from father side and mother side wọ́n dẹ̀ jẹ́ ọmọ Ìlọrin and bàbá yìí ni wọ́n ń pè ní chief imamu ilẹ̀ Yorùbá ìyẹn tó fi wọ́n jẹ́ chief imamu ilẹ̀ Yorùbá tó gẹ́gẹ́ bọ́ nǹkan tó ń sọ nígbà yẹn sí wọ́n sọ̀rọ̀ nípa ara wọn wọ́n sọ̀rọ̀ nípa ìdílé táwọn ti wá but nítorí bí wọ́n ṣe jẹ́ nínú Yorùbá nation movement nínú Yorùbá nation struggle ni mo ṣe fẹ́ address wọn nínú analysis mo fẹ́ ṣe nínú fọ́nrán yìí yeah bàbá mi tẹ́ bá ní fọ́nrán yìí mo kàn fẹ́ sọ̀rọ̀ kan fún yín ni mo rí ipa tẹ́ ń kó gan nínú pé nínú ìjà tẹ́ ń jà nínú ìjà àjàǹgbara tẹ́ ń jà fún ilẹ̀ Kóòtù Òjìrì ó dẹ̀ fi hàn wípé ẹ̀ ń ṣọmọ àlè ilẹ̀ Yorùbá ọmọ ọkọ ilẹ̀ Kóòtù Òjìrì ni àmọ́ nǹkan tí mo bá sọ fún yín ni pé ṣe rí bàbá wọn ni ó máa ń da kéèyàn ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde ṣe understand yes ẹ fẹ́ tún ilẹ̀ Yorùbá ṣe ẹ fẹ́ gba ilẹ̀ Yorùbá nínú okùn ẹrú amúnisìn tí àwọn British àtàwọn Fúlàní tí wọ́n kó wá sí but sir ọ̀dọ̀ tí ní lọ níbẹ̀ náà inú okùn ẹrú lẹ́yìn náà wà níbẹ̀ inú okùn ẹrú lẹ wà because àwọn Fúlàní ló ń rúlù bá yín níbẹ̀ wọ́n ló ń darí yín níbẹ̀ ẹ ṣe gbìyànjú kẹ́ ẹ gbìyànjú náà kẹ́ ẹ tó sọ pé fẹ́ gba ilẹ̀ Yorùbá bó ṣe tóbi tó ẹ fẹ́ gbà kúrò lọ́wọ́ Nàìjíríà ẹ fẹ́ gbà kúrò lọ́wọ́ àwọn British ẹ ṣe gbìyànjú kẹ́ kọ́kọ́ tiẹ̀ gba Ìlọrin tó jẹ́ ilé tí ìyẹn fẹ́ gbà lọ́wọ́ àwọn Fúlàní náà kẹ́ gbà èmi mọ̀ kó máa nira because ara nǹkan tó máa fi le fún yín láti lè má rí ilẹ̀ Ìlọrin gbà lọ́wọ́ Fúlàní ó wà lára ti yín gan ara yín gan sórùn lára yín kí nìdí number one you are the chief imam of Yorùbá land which is you are a Muslim you are even a chief imam nǹkan tó wọn Fúlàní tó dẹ̀ fi gbà lọ́rin tó dẹ̀ fi ń lò tí wọ́n fi ń control lọ́rin dì sí yìí ẹ̀sìn Islam tẹ̀ ń ṣe yìí ni ẹ̀yin ẹ̀sìn Islam nìkan lásán ẹ tún jẹ́ lè mọ́mú bẹ́ẹ̀ yìí ẹ tún wá jẹ́ lè mọ́mú gbogbo Yorùbá tẹ́ ẹ bá fẹ́ gbìyànjú láti gba Ìlọrin lọ́wọ́ Sùlùgàn báyìí lọ́wọ́ Fúlàní sí ẹ nílé gbà because ẹ̀sìn Islam lẹ́ ń ṣe yẹn nìkan lásán gan ó máa yẹ kó difficult fún yín because lára ìfọ́nrán tí mo rí yín sìn ẹ kì í wáyé dẹ̀ ẹ sọ pé
ń bọ̀ ẹ sọ pé ìdílé yín ọmọ olúgbọ́n agbe ọmọ odò ọba ọmọ àrẹ̀sà ọmọ anítẹ̀tẹ̀ ọmọ ládìgbòlù ọmọ aláàfin wo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀ tá a bá wo inú fọ́nrán yìí inú àwòrán tí mo fi hàn wá yìí this particular thing tí mo fi hàn wá yìí ẹ máa rí pé àràbó gan èdè lárúbáwá gan ni wọ́n fi bẹ̀rẹ̀ ẹ fi èdè lárúbáwá mi mọ̀kọ́tọ̀ síbẹ̀ bí alimọ̀kúbírú tẹ̀lé ibùn awu ṣe kíníkan lọ́kọ̀ sí báyìí bí a kíníkan ọmọ kíníkan ló sọ ní èdè lárúbáwá yìí kò dẹ̀ kó níbẹ̀ báwo lẹ ṣe máa gbé orúkọ àràbó báwo lẹ ṣe máa gbé sórí orúkọ àwọn oríkì kàbìtì á jẹ́ pé àpẹẹrẹ àràbó ṣì wà lára yín nìyẹn tá bá tún fẹ́ aláìsẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀ka sọ́dọ̀ mọ̀mísí ẹni pé mọ́mí pé mọ̀mísí rè Alhaja Salamot Usman Jiwa mother of Yorùbá land lẹ́pẹ̀ wọn mọ̀mísí Alhaja Salamot Usman Jiwa mọ̀mísí gan wọn lórúkọ Yorùbá kankan nínú orúkọ wọn ẹ lè sọ pé Yorùbá ni wọn ok àìsàn pé bí Yorùbá ni wọn but looking at this fọ́nrán pẹ̀lú orúkọ tó ń jẹ́ yìí ó ṣe pé Fúlàní lọ́fẹ́ so ọwọ́ Fúlàní gan ṣì wà ní family yìí nìyẹn so bàbá mi àjọ máa gba Yorùbá nation ṣó yẹ yín but ẹ̀yin gan fúnra yín tẹ́ ẹ̀ bá gba Yorùbá nation tẹ́ ẹ̀ bá gba ilẹ̀ Ìlọrin kó lọ́wọ́ Fúlàní ó máa difficult nǹkan méjì tẹ̀lé ní láti mú ẹ lè fi succeed nǹkan méjì ni àkọ́kọ́ ni pé kí ẹ demand kí ẹ sọ́wọ́pọ̀ pẹ̀lú àwọn ilẹ̀ Yorùbá yòókù kí ẹ demand wípé kí wọ́n gbé Kwara State kúrò ní under North Central Zone tí wọ́n fi sí ẹ̀wọ̀n Kwara State wọ́n zone sí north ni àwọn Fúlàní lọ́mọ ọmọ ṣe bẹ́ẹ̀ wọ́n ọmọ zone Kwara State sí north ó lè dàbí ẹni pé ilẹ̀ north ní ilẹ̀ Kwara meanwhile ilẹ̀ Kóòtù Òjìrì ilẹ̀ Kwara ìjà tẹ́ máa kọ́kọ́ ní láti kọ́kọ́ jà nìyẹn pé kí wọ́n rezone Kwara State padà sí south west which is ilẹ̀ Kóòtù Òjìrì secondly gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́nù fọ́nrán yín ẹ̀ ń sọ pé ilẹ̀ kẹjẹ dà the latest Olúgbọ́n that is to say you are a royal child you are a prince secondly ó máa difficult but sir ẹ ní láti advocate kẹ́ demand fún ọba aládé nílùú Ìlọrin of which tọ́wọ́ máa jọba aládé ọ̀hún gan nílùú Ìlọrin ẹ̀yin gan ló máa tọ́ sí ẹ̀yin lè máa jẹ́ bọ̀ ẹ̀dẹ̀mọ̀kọ́ tó entails láti jẹ́ ọba aládé nílùú Ìlọrin ẹ̀ ṣèṣẹ́ ṣe o torí ẹ̀ wọ́pọ̀ bí ẹ̀ já sí jẹ ibi tó yẹ kó sín lára yín wá sí gbẹ́rẹ́ sí ìtùtù yẹ kẹ́ gbé ẹ̀ gbé bọ̀ tẹ́ ẹ bá lè gbìyànjú láti ṣe nǹkan méjì yìí kọ́ zone Kwara State padà sí south west kẹ́ẹ̀dẹ̀ máa jọba aládé ńlọ ọba aládé tó máa ju emir baálé àwọn Fúlàní tó wà bẹ̀rẹ̀ tó jù lọ ẹ bá lè ṣe méjì yìí ẹ máa succeed láti gba ìlú Ìlọrin padà lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n fi ẹ̀sìn tí wọ́n fi ń kó yín lẹ́rú so bàbá mi nǹkan tí mo kàn ní kẹ̀kọ́ bá yín sọ ní pẹ̀lú analysis tí mo ṣe nínú fọ́nrán yìí Olódùmarè á gbà fún wa ẹ kú iṣẹ́ oníṣẹ́ yín gan nínú ìjàngbara Yorùbá nation tá à ń jà o àmọ́ try kẹtún lè yín ṣe náà kẹtún sọ pé fẹ́ tún gbogbo ilẹ̀ Yorùbá ṣe ìjọba bó ṣe jẹ́ o ṣe làbọ̀rú ìlàbọ̀ yìí làbọ̀ ìwọ iṣẹ́ ẹ ṣé gan. ẹ̀yin rí i dáa